nígbà tí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ gbẹ̀yìn ẹni pé ìpàdé ó wáyé láàrin ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC pẹ̀lú ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ o Ìbà Gani Adams bó o ní kí làbọ̀ pàdé yín níbo ni nǹkan dé dúró níbo ni nǹkan dé dúró bó o lọ ń ṣe rí. àwọn tó jẹ́ OPC ti tèmi níwẹ̀rà àná. kí ló dé. àwa la jẹ́ kí ààrẹ mọ̀ pé ó yẹ ká ṣèpàdé àwọn kan náà ronú ẹ̀ tábà wá ṣerú mítì yẹn tábà bá ti ṣe ní pálásì ọba kankan lẹ̀ Yorùbá á ṣe níbi tó yẹ pé ààrẹ ò lágbára lórí ẹ̀ àwa náà ò lágbára lórí ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tí ọ̀dà sí wa á tún wá síbi tẹ́ ẹ fi ṣe ààfin bó fún tani àti tani àwọn tó bá wọn rò bẹ́ẹ̀ wọn ò rò dáadáa. kí ló ṣẹlẹ̀. kọ̀sọ́ndà. ṣé pàdé tó wáyé yẹn ibi tí wọ́n ti ṣe kọ́lẹ̀ fẹ́ ni. wọ́n ti ṣe mítìn ibi táwọn ní agbára lé lórí ní ọ́fíìsì wọn léèyàn mẹ́ta láti igun kọ̀ọ̀kan a sì ní igun 4 igun kan làwọn àwọn agun 3 níwẹ̀rà reform àti fáṣeun. ẹ̀fọn máa ń lọ sórí ibi tí àwọn ti lágbára tọ́wọ́ bá bọ̀ tó ń bá kógun tiwa ń kọ́ sáàmù sáré lọ ni àmọ́ sá fún wọn ni mo rò pé táwọn èèyàn rò tí ò dé wọn lọ ni mi rò pé àwọn kan lọ. tó bá jẹ́ pé ìpàdé ò bá wáyé kí lẹ̀yin rò pé ó lè jẹ́ wáyé ń bo lẹ̀yin rò pé ó yẹ kó ti wáyé ta ibo gan-an lọ́kàn gbogbo yín ò ti jọ balẹ̀. ibo ọkàn wa ti lè balẹ̀ ọ̀nà méjì ni. ok ní mẹ́ta tí wọn ò bá ti lè gbà kí ọba of Lagos kó organize ibi tá a fẹ́ lò tó dẹ̀ pa àwọn ọba Èkó kọ̀ọ̀kan sí ká yanjú ẹ̀ tí wọn bá ti lè ṣe yẹn kọ́ pé Ọọ̀ni tàbí Aláàfin tí ọba tí wàá jẹ́ kankan láàrin àwọn ọba yẹn kọ́ jẹ́ káwọn ọba yẹn mọ̀ pé a fẹ́ jókòó àlàáfíà kọ́ wá já wá ọ̀nù tí èsì àgbègbè tiwọn tí èsì àgbègbè tèmi tó bá jẹ́ neutral place èyí tẹ́ ń bọ̀ ẹ gbọ́dọ̀ ju 20 lọ èèyàn 3 ní ọ̀wọ́lé èyí tẹ́yìn náà ń bọ̀ ẹ gbọ́dọ̀ ju 20 lọ káwọn wá máa bọ̀ ká dágbádá sọ́rùn kí wọ́n máa bọ̀ pẹ̀lú convoy èèyàn bíi 100 táwọn ní òní di wàhálà tó bá di wàhálà nǹkan àbí ṣe bí ìpàdé la lọ ṣe nífẹ̀ẹ́ àbọ̀ ń gbàgbé ìtàn ni sípàdé kan la lọ ṣe ń fẹ̀ ni tó di wàhálà àbẹ́ àmọye ìpàdé ta fẹ́ bá bá ṣe lẹ́kọ̀ọ́ tó dogun kò sẹ́ni kankan tó trust ẹnì kankan nù gbogbo wa mọ́ kọ́ fa ní neutral place kò sáà ti fẹ́ ìpàdé yẹn báyìí tó bá pé lóòótọ́ náà fẹ́ a lè ṣe ìpàdé kankan lè ṣùgbọ́n wọ́n ti fààyè gbà pé kí pàṣẹ ò wáyé. Ìbá ti fààyè gbà inú mi kọ́kọ́ dùn sí yẹn bọ̀ wọn ò tẹ̀lé procedure tó yẹ kán ṣe wọn ò tẹ̀lé àìtẹ̀lé yẹn àwọn èèyàn wá misguide wọn nínú conflict and resolution o ò lè jẹ́ alpha and omega náà tá bá fẹ́ parí tá bá fẹ́ dóòlà nǹkan á sùn sáàrin ni ilé àsúndíẹ̀ ilé àsúndíẹ̀ àwọn àjọ parí tó bá ń bẹ láàrin wa kò ṣe pé ẹnì kémi sún wájú ẹni tó jẹ̀bi mi ẹni tó jẹ̀bi náà sún èmi tí mò ń bẹ ẹni tó jẹ̀bi náà jà èmi náà sùn àwọn àjọ rẹ́rìn síra wa tẹ bá rántí nígbà tí wàhálà OPC pọ̀ títàjẹsílẹ̀ pọ̀ gan Chief Ọ̀túnba Gbẹ́ngà Daniel àti engineer Banjo láwọn kan wọ́n mediate wọ́n pe ààrẹ lọ́tọ̀ wọ́n pe Fáṣọ̀n lọ́tọ̀ wọ́n wá pè wá papọ̀ àwa ṣayẹyẹ níkẹjà wọ́n tí àní sọ pé ààyè àlàáfíà wà wọ́n tí wọ́n ní ká máa lọ sí Century Hotel wọ́n tí wọ́n ní ká máa lọ sí best hope hospital bàbá Fáṣọ̀n wọ́n àti òní ká máa lọ sábúlé àdó nílé ààrẹ neutral place àti ní àpẹẹrẹ irú ẹ̀rí kọ́ fún neutral place. wọn láyà àyàn ààrẹ mi ta ni ẹ yóò gba oyè lójú ẹ̀mí ẹ ṣe lè dojúkọ bandit gan ni àti wọ ààrẹ Gani ọ̀hún náà
ṣé ẹ lè dojú kọ bandit ẹ jẹ́ kí Sunday ò ṣe wọn bá bó ṣe ní ṣe kí làwa Yorùbá tó ń fẹ́ Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni gbogbo jagunjagun ò gbọdọ̀ wọṣọ funfun ṣé ká pa Sunday fún yín ni abẹ́rẹ́ ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nígbà kí lọmọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bò ààrẹ ni tẹ́ ẹ bá dáàbò bò wà láyé ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín ya. ó wá ní Sunday ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory ńgbà rẹ̀ Gani Adams fi wá glory ó mọ́rú tó ṣe ni ní Bariga nígbàjà àwọn Haúsá kí ló kàjà àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yẹn mo bí ó léèrè sojú wa ni ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni àbórí ọkùnrin yìí ò pé mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbọ̀rọ̀ mi ń ṣẹ́ ni ọmọ àlè ni wọ́n tí àwọn bá sọ iye owó tó bá fún mi ẹ fà Sunday mọ́ra jọ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kákọ́ yín mọ́ kankan dàrí yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà jẹ́ agbéjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá ń jà jẹ́ agbé sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ṣé ẹ lè dojúkọ bandit gan ni àti wọ ààrẹ Gani ọ̀hún náà ṣé ẹ lè dojúkọ bandit mo bí yín lẹ́rẹ̀ àbí tí nípa bá mú náà lọ ṣé ẹ lè dúró ẹ wà àwọn ọmọ kéékèèké tó jẹ sí wa ni àwọn ọmọ 14 15 tí òtún kẹ́yìn ọyọ́ wọn 40 lọ ṣùgbọ́n gbájíná tó ọwọ́ ọmọ ṣẹ́ ẹni ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ́ẹ̀tì ọ̀rẹ́dì ẹ fà mọ́ra ni ẹ fà Sunday mọ́ra ni ẹ jọ sọ̀rọ̀ kò sí tó kẹ́ níbọ̀dì láàrin yín pẹ̀lú ẹ̀ ààrẹ Gani Adams tó jẹ́ ọ̀gá rẹ̀ wàhálà kì í ṣe choice mi rárá bí mo ṣe darúgbó yìí kì í ṣe choice mi dépò wọ oníwarapa ta ni ẹ ìwọ arákùnrin bàbá mo pè ọ tẹ́lẹ̀ tí mo fi respect pé kó jáwọ́ lọ́rọ̀ Sunday tí ìbá ṣe pé lóní nǹkan mi nù mi ò mọ̀ pé oníwarapa olòṣì kan ni ẹ onítọ́ funfun oníbẹ̀lẹ́nu ìwọ ń sọ fún èmi mi ò bú ẹ mi ò ṣá ẹ mi ò bú ọ lẹ́bù só ti rábẹ́ mi rí ni àbí ààrẹ Gani Adams ṣọlọ́n ti bá mi sùn rí ni ìlú èbó yóò mojú bí tí ń yà sí ààrẹ mọ inú àwọn ẹni tí ń yà sí náà ó mọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn gan oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni wọ́n ń gbé fún tó jẹ́ pé lẹ́yìn ara tèmi èrè tí Gani Adams ń jẹ tí ó mọ̀ lára tèmi ó pọ̀ dépò owó onítọ̀ funfun yìí wọ́n ti mú ẹ jáde rí jọ lọ béèrè lọ́dọ̀ pa ọ̀gá ẹ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation fi ṣẹlẹ̀ ṣé ká na Sunday pamọ́ fún yín ni nítorí kálukú bá ṣe ní ká sọ náà òun la jáde tá à ń sọ ṣé Sunday gbowó fún mi ni àṣàwọ̀ náà ò ní wọ́n ti gbowó fún wa ń bọ̀ wọ́n ti gbowó fún mi ààrẹ Gani Adams tó bá fún yàn lówó yóò tún fẹ́ mọ kọ̀máǹdì ni wípé báyìí ni kò sọ báyìí ni kò sọ kó máa yé òun gangan ààrẹ Gani Adams odò tó bá sojú èèyàn kún kò lè gbé èèyàn lọ níbo ló wà nígbà ààrẹ Gani Adams tó fi ṣe bí Sunday kiri nígbà yẹn oníkálukú náà ní táìmù ẹ̀ ni ààrẹ Gani Adams ó ti dọ̀gá nìyẹn kó dàbí ìjọba ò bá pè é kó fa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ mọ́dọ̀ ni kó ní ẹ wá o ẹ jẹ́ ká gbéjà sílẹ̀ káwọn tá a máa ṣe bá tiẹ̀ rí nǹkan kan ni ṣọpọlọ yín ò sọ fún yín ni àbí làákà yín ò sọ fún yín tí ìbá ṣe pé ní lára òṣì èyí ó fẹ́ gba glory nínú ọ̀rọ̀ tó sọ lóde mọ́ sọ báyìí o mi ò fọ́fẹ́ níbọ̀dì njó gbọ́ mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ dáradára nítorí ààrẹ Gani Adams mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ àwọn Yorùbá nation torí ààrẹ Gani Adams à ń bú Sunday ní nígbà náà wípé kí ló dé tí ò fi súnmọ́ ga ẹ̀ ní gbogbo táìmù yẹn àfìgbà tó ààrẹ Gani Adams jáde tó ní kó mọ̀ bú àwọn lọ́balọ́ba ẹ lọ gbé fídíò yẹn jáde àbí ká bá yín gbé jáde ni mi ò rárá bú sí ayọ́ga ẹ ìwọ lórí burúkú àbúrò rẹ ń kọ́lé òǹjíṣò olòṣì aṣọ funfun lékelèké lákàn máa rí lọ́rùn yín káàkiri lẹ́lẹ́ ẹ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ kankan ìjọba lẹ́ẹ̀kanra máa àtàwọn lọ́balọ́ba kò wá sí ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe ẹ ní ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe àbórí ọkùnrin ìburú lọ́rùn ẹ̀ ni tó fi fẹ́ máa wíyọ́ sí abẹ́ tèmi Gani Adams gan pàpà wà láyà àwọn ẹni tó ń bá sùn nílùú èbó wọn ò tó bẹ́ẹ̀ pẹ̀lú mi ní èjì tí mo wà ẹ yọ kàtíkè kúrò mi ò kàtíkè mi ò ṣe kan tí n bá yọ̀gọ̀ ojú mi ò fọ́ lójú njọgbọ́ mi ò fọ́ lójú bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò rọ́ lápá mi ò mo dùn rí gan Gani Adams kì í ṣe choice mi ń gbọ́ wá sàn bóde gan kì í ṣe choice mi rárá gbogbo wìtìwìtì tó ṣe nígbà yẹn nígbà tó náà fi wà gẹ́gẹ́ bí Sunday mo mọ̀ délédélé ni bílẹ̀rì ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg kí ni tó gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg ìyàwó ẹni yẹn ṣọ́padà ó rí ẹni yẹn Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni mi ò fẹ́ rú ẹ̀ nítorí àwọn èèyàn ti pè mí púpọ̀ wọ́n pè mí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé kí n jọ kí n mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ jù kí ló dé ó ń wá ẹni Sunday ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory ńgbà rẹ̀ Gani Adams fi ń wá glory ó mọ́rú tó ṣe ni ní Bariga nígbàjà àwọn Haúsá kí ló kàjà àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yìí mo bí ó léèrè sojú wa ni ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni àbórí ọkùnrin yìí ò pé ẹ bá ń jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀
lọ bpa Gani Adams léèrè irú gbogbo nígbà tí wàhálà fi ṣẹlẹ̀ bó ṣe ń jù sí mi lèmi náà ń jù sí pé kó lo nǹkan báyìí kó lo nǹkan báyìí kò ní sí problem mo béèrè èmi ni wọ́n wá fẹ́ fi ta yín orí ẹ̀ ti burú bí wèrè tí ń légún ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ mo ní kó fi Sunday Igboho lẹ̀ Sunday Igboho lè ṣe bó ṣe wù ú ó náà wá glory tiẹ̀ mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbọ̀rọ̀ mi ń ṣẹ́ ni ọmọ àlè ni wọ́n tí àwọn bá sọ iye owó tó bá fún mi ìwọ olórí burúkú yìí ẹ̀yin lè máa ń rárá bú fún yan Tinubu ní bá ṣiṣẹ́ ìgbà wo ní bá ṣiṣẹ́ wọ́n ti gbé owó fún ni Tinubu ṣé kìí ṣe Yorùbá rẹ̀ ni ẹ̀rẹ̀ lẹ́yìn jagun fúnlẹ̀ Yorùbá kò ní yí ọ́ ìwọ lò sí èmi ò mọ̀ bẹ̀rù anything ọmọ jagunjagun lèmi náà tí ààrẹ Gani Adams ibi tó ti ṣẹ̀ wá nílẹ̀ tápá ibẹ̀ lèmi náà ti ṣẹ̀ wá ogun ló gbé èmi náà dọ́mọ Yorùbá ogun tá tí àwọn baba ńlá kú tiwa gan jà tọ́jọ́ bá àwọn Aláàfin Ọ̀yọ́ tọ́jọ́ bá wọn jà ibi táwọn baba tiwa mogun jáde wọ́n yẹra kọ́mọ́tà wọn mẹ́rù ni tí ò bá sọ́lá àwọn baba tiwa àwọn baba ńlá kú wa wọ́n ń súnlé iná ń pè ní jagunjagun wọ́n ń súnlé láàrin ọdún kan àwọn baba wa wọ́n lè má fojú rí baba wọn fújọ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan ìyàwó wọn sì wà nílé ògbò lẹ́yìn lé kiri orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ṣẹ́ ìlú èbó wọn ní kẹ́ wá sọ́lẹ̀ Yorùbá ni mo bí ó fẹ́ létí ààrẹ Gani Adams gbọ́rọ̀ o wàláhì ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí gidi mi ò kì í ṣe ẹni tán fi owó bribe mi ò lówó lọ́wọ́ but mo mind myself màá dẹ̀ tún fẹjọ́ ìwọ kìíní akúrí oníwárapá lẹ́nu ìwọ ọkùnrin ajá OPC máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg ẹni tó bá mọ̀ ẹ́ láti bá sọ̀rọ̀ táàrẹ Gani Adams ò bá rí ẹ nígbà tó fi jáde tó ń sọ̀sọ̀kúsọ àwọn lè má mọ̀ mí o wọn ò mọ̀ mí dájú ó ti onígi lẹ́yìn ọba ààrẹ Gani Adams láyé ìgbà tó fi ń jẹ́ Gani Adams kì í ṣe ní ìsìn tó ti dọ̀ya inú gbà bàbá ọmọ fọ yẹn ikú tó kú kò sẹ́yìn gbogbo wàhálà lórí ọ̀rọ̀ Gani Adams náà ṣé Gani Adams ó padà yí àwọn ọmọ rẹ̀ ni èmi tí mo sponsor ọmọ rẹ̀ kan lọ sí yunifásitì kò wẹ́yìn wọn wò mọ́ mo bí ọlẹ́rẹ̀ gbogbo àwọn ẹni ṣe lóore kò wẹ́yìn wọn wò mọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù máa pìtàn bọ́bẹ̀ ṣe kún bọ́bẹ̀ ṣe pa máa pìtàn ẹ̀ fún ẹ njọ́gbọ́ kí ni ṣe OPC kọ́dà bọ́ bá ń pè wọ́n ní jàgídíjàgan ọmọ jagunjagun jàgídíjàgan náà la mọ̀ wọ́n sí yes Sunday njanu ni mi ò gbéṣẹ́ rán Sunday mi ò sì gbé lẹ́yìn rẹ̀ ó mọ̀ lọ béèrè lọ́wọ́ Wisdom n tí mo bá Sunday pò lórí nẹ́ẹ̀tì kì í ṣe kékeré béèrè lọ́wọ́ Wisdom ọlọ́dẹ paná ẹ̀ ó wá ń ṣe dáadáa ní ìsìnṣẹ́ kákẹ́yìn sí ni èmi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ o mi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ Gani Adams kò ní owó mi lọ́wọ́ tó máa fún mi tí máa fi sọ̀rọ̀ tí máa dojúkọ Sunday láti bú rárá máa bá ààrẹ Gani Adams tẹ́ díẹ̀ ṣùgbọ́n wọ aláìníla káyọ̀ òpònú ó ń bá ààrẹ rìn káti ẹ̀ wá lójú ààrẹ lọ torọ́ lórí burúkú rẹ̀ bóyá ọmọdé ni ẹ tó gbóbi ilẹ̀ Galili kó o mọ̀ lè pe ààrẹ jókòó ààrẹ o ọ̀rọ̀ ìjà kan lélẹ́yìí o lóòótọ́ ìjọba ò tí ì fún ní go ahead àwọn lọ́balọ́ba ò sì sọ go ahead ẹ ti kọ lẹ́tà ẹ ti ṣe gbogbo ẹ̀wọ̀n ò dání lò ẹ jẹ́ kí Sunday ọmọ bá wa falẹ̀ ya báyẹn náà lọ títí o ṣùgbọ́n àdúrà ni ẹ jẹ́ àfihàn létí ẹ lè ràn lọ́wọ́ àdúrà ni ẹ jẹ́ àfihàn lọ́wọ́ òpònú ẹ o mọ̀ yẹn sọ àfi kó o bú èbú kó o máa ṣe pé kò ní yí ọ o tún mú ọmọ kékeré ní òbí dá ẹ yóò dá ẹ lónìí neat ó fẹ́ fẹ́ tí ààrẹ Gani Adams gbọ́rọ̀ ni mo dẹ̀ ti ìwọ̀nba yẹn mo ṣẹ́kù Gani Adams kì í ṣe tẹ́sì mi rárá bí mo ṣe darúgbó Ọlọ́run kó gbé owó lọ́wọ́ báyìí máa gbowó ọwọ́ rẹ̀ ni máa tarí ẹ̀ síta bẹ́ẹ̀ ni má fi yẹn proud orí burúkú sí ni ìsọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ ní gbèsè njó ti gbọ́ ibi kan náà láti bí wa omi agídí kan náà láti jọ làwọn baba ńlá kú wájọ mu pẹ̀lú Gani Adams ìgbà Gani Adams ó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ni àwa wọn bí wa mọ́nú ẹ̀ ni wọ́n bí àwa mọ́nú ẹ̀ ni mo lè fún yín nọ́mbà alẹ́ mi tí fún yín nọ́mbà ẹbí mi nílùú tí mo ti jáde kó o bẹ̀rẹ̀ iṣẹ́ wọ̀ làwọn baba ńlá kú wá ṣe títí tí wọ́n fi di èrò ọ̀yàn njọgbọ́ mi ò fọ́nù lásán torí gbogbo ayé ló ń gbọ́ mi àbórí ẹyọ orí kìíní burúkú yìí orí ẹ̀ ti dàrú o lọ́pọlọ Ààrẹ Gani Adams ẹ bá wọn lọ́pọlọ rin o káti ẹ̀ lẹ́yìn sọ pé àmọ́ ti kọ̀wé mo ti ṣe gbà kán pè ní sẹ́yìn ayé ìjà ọ̀tọ̀ gbogbo bí dáa ní ṣe jọ bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday kò sẹ́yìn irú wa yìí mo bẹ̀rẹ̀ ó ní pàtẹ́mi náà kó lẹ́ labẹ́lẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bí eyín ẹ bá ń sọ fún ajá yín yìí o ajá yín yẹn wà láì fàlàì mo ní ẹ gbà wọn lọ́wọ́ gidi wà láì ẹ má jẹ́ kó sún mi mọ́ yín o mi ì sì fẹ́ káàrin ẹ̀yin àti Sunday kó wá jẹ́ pé for báyìí rárá tá a bá ní kò ní ẹ̀ ní wàpọ̀ tẹ́ ẹ lọ wàpọ̀ níbo ni kọ́pọ̀lọpọ̀ ó fojú sí táwọn blogger bá ń sọ tiwọn nítorí pé wọ́n fi wérò ẹ fọpọlọ ṣe náà kí wọ́n lórí burúkú ìkọ́ máa ṣe pèlè èèyàn èpèrè ò lè bẹ́ẹ̀ níbọ̀dì o wà láì máa fa ẹja lórí nẹ́ẹ̀tì máa fa ẹja
ǹjọ́ ti bọ̀ ẹni bá lóun tó bẹ́ẹ̀ kó tẹ́rí sí tí mo sọ ìkórìíran wò ẹ fẹ́ fi ọ̀gá yín ṣe ràdàràdà ni mo bí ọ léèrè ẹyán náà wò tí ìgbà nǹkan kò tí ì gbàṣẹ ó lè jẹ́ pé bí ó ṣe rí náà nìyẹn ó dá ẹni tó wá jáde tó ń ṣe èwo làbúrò ọmọ ní ẹ ó ń wá glory ni ó ń ṣe gbani kó ṣe má wá glory kò yẹ kí irú ẹ̀ jáde lẹ́nu ẹ̀ tó ò bá ponú ìwà àgbàlagbà òṣì yìí ó ponú ó pọ̀dà Ààrẹ Gani Adams ò sì rán oníṣẹ́ tó ń jẹ́ yìí o kán tètè sọ fún yín ìgbà tó yẹ kẹ́ ẹ máa ṣètò nǹkan kí gbogbo nǹkan má ṣẹlẹ̀ mẹ́fà ara yín náà ṣé bọ́rọ̀ Mohbad lẹ́gbẹ́ síwájú tẹ̀ ń sọ mo béèrè jagunjagun la mọ̀ yín sí kí ló kàn yín nínú ọ̀rọ̀ Mohbad àbí ńgbà tí ọ̀rọ̀ Yorùbá nation délẹ̀ tí àwọn ọmọ rẹ tí wọ́n gbé nẹ́ẹ̀tì tán gbé jáde ẹ lọ wo inú ohun tí mo sọ̀rọ̀ níbẹ̀ mo pè wọlé ń bẹ̀ náà ṣé ká pa Sunday fún yín ni abẹ́rẹ́ ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nígbà kí lọmọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bo ààrẹ ni tẹ́ ẹ bá dáàbò bo wà láyé ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín ya ó tún fi pọ́n yín lẹ́nì bá bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò tá bá pé Àmọ̀tẹ́kùn tá bá pé ìrú ẹkùn ìkan náà ni ṣùgbọ́n rírú ẹkùn òun ló ta firafira káàkiri lẹ́lẹ̀ ọmọ bí ó ṣe ṣe àdúrà yẹn fi ràn lọ́wọ́ àdúrà yẹn tó bá gba glory ìdùnnú yín ni kò lè jẹ́ number 1 number 2 ló máa jẹ́ bí third ìwọ òpònú olòṣì wọ́n wá jáde ó fẹ́ máa búyàn fún Ààrẹ Gani Adams mo bí ọ léèrè olórí burúkú ẹ ọdún ọ̀ṣà tó ló ń lọ ṣe ẹ ti fi kọ́ àwọn ọmọ wálé mo béèrè sọdún ọ̀ṣà yín tẹ́ ẹ ṣe yẹn ṣé ẹ fi kọ́ ọmọ wálé wọ́n ń jiyàn gbé ẹ̀ sọdún ọ̀ṣà yẹn wọ́n ń jíjó ìranù sáwò bàbá wa kọgun ní London ẹ bá mi fà wọ́n létí o torí mo rí pẹ́yìn náà wọ́sọ funfun tẹ́ ẹ kó lẹ̀kẹ̀ sọ́rùn tí mo ní bóyá Nàìjíríà lẹ́wà ẹ wò ijó ọwọ́ báńdíìtì bá tẹ̀ Ààrẹ Gani Adams sí ma bí ó ṣe parẹ́ kú omi ẹ̀yẹn o ṣùgbọ́n yín wà láìtàláì ẹ̀ẹ́dá kan mọ́ o Ààrẹ gbá wúsá o ó sì gbédè lóríṣiríṣi bí ẹ bá ti ń jíjó wèrè sáwò tẹ́ ẹ kó lẹ̀kẹ̀ sọ́rùn tẹ̀ lẹ̀kẹ̀ yẹn gan náà ní báńdíìtì máa fi fà yín wọnú gbó ǹjẹ́ ti gbọ́ aṣọ funfun lékeleke ṣé yẹn la fẹ́ fi mọ̀ pé àníyà gbogbo jagunjagun ò gbọdọ̀ wọṣọ funfun kẹ́ ẹ tún gbọ́ gbogbo jagunjagun ńgbà wọn ò fi yín jẹ ẹgbẹ́ olórí ajé wọn ò fi yín jẹ olórí ìyálòkun kí ló dé jagunjagun la mọ̀ yín sí wàláì ìwọ wọn bú abẹ́ ètè ọ̀rọ̀ tó gbọ́ lórí abẹ́ tó ti ẹ̀bú yìí tó rántí pé abẹ́ irú abẹ́ bẹ́ẹ̀ ló gbà jáde ìwọ ló ṣì bábẹ́ tèmi ṣe rùn yìí bẹ́ẹ̀ ni tìyá rẹ ti orùn gidi abẹ́ ìyá rẹ ti dí pẹ̀tà abẹ́ ìyá rẹ ò ṣe é rí orùn nínú ilé ni ẹ jẹ́ kíkí ní ìyódọ́dọ̀ rẹ̀ ìwọ kíní burúkú olòṣì olójú parẹ́ kí ló dé kí ni mo sọ kí ló o wá bẹ̀rẹ̀ sí ní ṣépò bẹ̀rẹ̀ sí ní bèèbù ó rẹ̀ fi mí díwọ̀n yálà ìyá ẹ̀ mí ní fi wọ̀n ẹ́ wò bó ṣe fi wọ̀n mí wò yẹn o mí ní fi wọ̀n ẹ́ wò kò sì sẹ́ni tí ó kù Sunday kó má bá ṣe ẹ̀ lọ́kọ́ rọra ṣe ni ẹ̀yin ọ̀dẹ̀ yìí Gani Adams máa ti ń ṣe bó bá yàtọ̀ pẹ̀lú Sunday bá fẹ́ rẹ́pọ̀ ní ìsìn olórí burúkú rẹ̀ ò ní sí mbẹ̀ ọ̀tọ̀ ni táre ó máa sọ fún yín ṣé olóògọ̀ ìwọ sì fẹ́ mọ bẹ́ẹ̀bù lórí nẹ́ẹ̀tì orí ẹ̀ ti burú olòṣì àgbà òṣì olòṣì gbogbo kó ti gun jara lọ nítan onídìí jìnnà sítan orí fẹ́lẹ́fẹ́lẹ́ agùnmọ́ni yé olòṣì gbogbo èyí tí ìbá fi níyè oko ló gbé sí olòṣì àṣòpá máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg kán bá ń fa ẹ létí ní oníṣẹ́ ni téèyàn lè wọ̀lọ̀ sí irọ́ o abẹ́ mi tó rùn yẹn tó bá jẹ́ pé Ààrẹ Gani Adams ló bá rí ló fi wá sọ bẹ́ẹ̀ fún ẹ wàá ṣàlàyé fún mi kí n tó fi ọlọ́run lẹ̀ njọ́ ti gbọ́ wá bá mi sọ fún ọ̀gá rẹ àti wọ́n gan kò sí tẹ́sì mi nínú yín bí mo ṣe darúgbó tó yìí wàláhì tá a bá kó owó lé yín lórí owó yẹn ni máa yọ kúrò àbí kí ni ṣé ìṣí ni àbórí yín burú lọ́rùn yín àgbàlódé bàgbàdé ṣe dé iná àkúta ṣùgbọ́n mo ní choice kò ní yẹ yálà ìyá ẹ̀ wọ arákùnrin ìwọ lòṣì olórí burúkú ó lè lọ gbé ìwò ẹ̀ jáde kó o máa fi ṣe pé o yóò mú ẹ àdàbí tá a bá ro burúkú sí ààrẹ àdàbí tá a bá fìkan kún kan kí ló dé ẹ jẹ́ kí Sunday okoko ṣe ti ṣe bó ṣe ń ṣe yẹn èyí ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ní tèmi adẹ̀ ti fà á létí Fúlàní kankan ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ẹ mú wọn báyẹn fà wọ́n lọ́lọ́pàá nítorí kan fi wọ́n ṣe ẹ sáwọn wọn kú ònúgbò ẹ ti ṣe tiyín nìyẹn àwa iná là ń kígbe pé wọ́n fún ní ìwé kó pàfọ́ọ̀mù ó tún wá ń pàfọ́ọ̀mù níwọ̀n bá tiẹ̀ ó ń bá wa fohùn bá wa lé wọn jáde ìwọ lórí burúkú ìwà ní glory ní wá kò ṣe ní mọ̀ wá glory ó fẹ́ kó máa kàbùkù lọ ní bí bẹ́yìn ṣe fi Ààrẹ Gani Adams step ń jẹ́ ó kàbùkù tí wọ́n bá káṣọ wọ̀ sọ́run tó kú òlé tó ń ṣe tí wọ́n náà ń ṣe bàràǹdà kiri ó mọ̀ pé iyì ní fún rẹ̀ ìwọ wá bọ́ sórí nẹ́ẹ̀tì olóòlọ́rọ̀ sọ wàláì yóò gba glory yẹn yóò tún gbàwé mi kan má jẹ tán kódà yóò jẹ ààrẹ á ní ààrẹ púpọ̀ àló fẹ́ kó bá Ààrẹ Gani Adams ni èmi kìíní bàbá Tinubu wàláì afẹ́ ní ààrẹ púpọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ ẹyọ kan mọ́ èyí tó bá sì lè tí Sunday náà bá fẹ́ ṣe mọ̀nàmọ̀nà ẹyọ dànù kí ló ń ṣe ìwọ jẹ́ kí n gbóhùn sókè fún ẹ kó rí ọ̀sẹ̀ kan fún lọ́rùn wàláì àyàn ààrẹ mi ta ni ẹ yóò gba oyè lójú ẹ̀mí ẹ tí wọ́n sì jọ ṣe pẹ̀lú Ààrẹ Gani Adams ń gbò bá yá ìwọ oníṣọkúṣọ lòṣì èmi ni wọ́n ń bú èmi ó tí ẹ wo bí mo ṣe rí mi ò lo kírímù rárá mi ò ṣẹni tó ń lò á ti lò yẹn kọjá àwa fẹ́ lo dúdú wa pẹ̀lú àgbà wa
ààrẹ ò lè kódà kò lè ẹ wò ó sọ́rẹ́ ó lè lówó jù mí lọ o ńgbà rẹ fi wà ní young boy kò ń ṣe tẹ́sì mi kó tún bọ́ kò tún ṣe tẹ́sì mi ìgbà wo ló dé nu ṣe APC tó wá dé tó wá tó ń sọ̀rọ̀ tó ló ń gbìjà rẹ ẹ̀ka rẹ bá wá jẹ́ Tinubu ṣé o lérò pé wọn ò ní bù jù bẹ́ẹ̀ lọ ni mo bí ọ léèrè ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí kíní sísẹ́mù yìí ṣe rí tó bá dẹ̀rẹ́ ni láyé wọn wọn á mọ̀ ìwọ kèébú mọ́lẹ̀ òkè pè mọ́lẹ̀ sọ̀rọ̀ èpè ló kàn yìí sọ̀rọ̀ èpè ló kàn ní mo bí ọ léèrè ìwọ oníranu onírasẹ̀ yìí ó wá ń kà nígbà kíní kan táàrẹ bá ń ṣiṣẹ́ fún náà fúnlẹ̀ Yorùbá yóò máa ṣe lọ ní ààrẹ làrẹ ó máa jẹ́ tí ò bá fẹ́ gbórogún tí ò bá fẹ́ gbórogún ó máa ṣe lọ ní. Maria ló bí Jésù lóòótọ́ kí ló dé wọ́n ń sinmi lé wọ́n ń dúró bòjẹ̀ kan lọ jẹ́ sọ fún ẹ ṣùgbọ́n ti yín ńgbẹ́ bá ti mọ̀ gógóró yóò tẹ́ ṣe gbogbo ẹ̀ á máa kígbe à ń ṣọ́ọ̀ṣà bílẹ̀ à ń ṣe gbà bílẹ̀ níbo ẹ kò lẹ́kẹ̀ sọ́run sọ ẹ wọ́sẹ́ gbogbo ẹ̀ bàbá wa kọ́gun mo tún pè ní o wàláì bàbá wa kọ́gun mo sọ fún yín nìyẹn ńjọ bá torí lẹ́kẹ̀ àtàsọ funfun tẹ́ ń káàkiri pẹ̀lú àwọn èèyàn kiri ní Nàìjíríà máa fi Haúsá sọ fún Fúlàní kó wá halẹ̀ mọ́ yín ẹ má wòran tẹ́ ẹ bá ní bá àwọn ajá OPC sọ̀rọ̀ torí ìgbà yẹn màá mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ sọ fọ́rọ̀ ẹni kó bá àwọn ajá ẹ sọ̀rọ̀ o mi ò ṣẹni téèyàn ta sí o bí ṣe ṣe fọ́tún ni mo ń ṣe sósì o èmi ò nílé kankan o mi ì sì bẹ̀rù anybody mi ì dẹ̀ gbowó lọ́wọ́ anybody ẹbí wọn mi ì gbowó lọ́wọ́ anybody mi ò dẹ̀ tọrọ lẹ́yìn kó tún jàǹfààní nínú àwọn èèyàn mi bẹ́ẹ̀ ni kí ló dé ẹ fa Sunday mọ́ra jọ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kákó yín mọ́ kankan dàrí yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà jẹ́ agbéjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá ń jà jẹ́ agbésẹ́ ẹgbẹ́ ńgbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ṣé ẹ lè dojúkọ bandit gan ni àti wà rẹ̀ Gani ọ̀hún náà ṣé ẹ lè dojúkọ bandit mo bí yín lẹ́rẹ̀ àbí tí lẹ́pà bá múná lọ ṣé ẹ lè dúró ẹ wà àwọn ọmọ kéékèèké tán jẹ sí wa ni àwọn ọmọ 14-15 tí òtún kẹ́yìn ọyọ́ wọn 40 lọ ṣùgbọ́n gbájíná tu ọwọ́ ọmọ ṣẹ́ ẹni ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ́ẹ̀tì ọ̀rẹ́dì ẹ fà mọ́ra ni ẹ fà Sunday mọ́ra ni ẹ jọ sọ̀rọ̀ kò sí tó kẹ́ anybody láàrin yín pẹ̀lú ẹ̀ àbúrò máa bọ̀ ààrẹ Gani Adams ẹ̀yin náà nà tán àmọ́ bí tẹ́ ẹ pọ̀ sí bàbá Tinubu nìyẹn ṣebí bàbá wa Ayọ̀ Adébánjọ lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣebí àwọn òbí lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ọ̀nà ìdá táwọn Yorùbá ò ní yọnu sí yín yóò ṣe dá kò ṣe dá Yorùbá ní Yorùbá ọmọ jẹ ẹ má ti torí owó bara yín jẹ ǹjẹ́ ti gbọ́ ẹ má ti torí owó bara yín jẹ ẹ pàfọ́ọ̀mù ẹ jẹ́ káwọn ọmọ yín ó pàfọ́ọ̀mù OPC bàbá yìí ìwé ẹkùn bàbá yìí ẹ jọ pàdé nínú igbó kan náà ni kí ló dé ìjọba níjọba ọmọ jẹ ìwọ̀nba tọ́lọ̀ bá fún yín níbẹ̀ ṣé báwọn èèyàn ní áùsì náà ń gbowó wọ́n ń dà sápò ẹ̀yin náà ìgbà tí yín ẹ̀dá sápò àbí ta ló ní ẹ fáwọn ta ló ní ẹ fáwọn táwọn òpònú ọkùnrin tó ń sọ̀rọ̀ káàkiri tó fẹ́ dàrin yín lútẹ́yìn náà gbà ààrẹ Gani Adams ẹ ṣọ́ra o àgbàlagbà ibi àgbàlá bá gbà á gbọ́dọ̀ máa bá yín níbi kẹ́ẹ̀kan máa sọ́dá ó yírọ́ nípa nǹkan kan nípa ẹ̀yin gan ti kú rọ́rí èmi ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀yin gan nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn tẹ́ fi gbàgbé yírọ́ wà nínú ẹ̀ ẹbí kí lè ṣe ká máa sọ á gbọ́dọ̀ máa tún nǹkan kan lẹ̀ kí ló dé àmọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ ẹbí wo arákùnrin tí n bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ wà láì tí máa sọ lù ẹ̀ mí ní sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams but màá máa ju ẹyọ kọ̀ọ̀kan sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan sí wọn kò kàn mí mi ò gbé sẹ́ràn yàn ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ kí Sunday ò ṣe wọ́n bá bó ṣe ní ṣe kí làwa Yorùbá tó ń fẹ́ ẹni ọmọ pẹ̀bà ìbá ò ṣeéṣe kò níwèé kò ṣe gbá níṣìí bá wa halẹ̀ káàkiri ẹni wá glory ọmọ wa glory ẹ̀sìn lẹ́fẹ́ kó máa ṣe bíi tiyín ẹ fẹ́ kó máa ṣe sí bíi wà láyẹ̀ sí yẹn ò sí lára ààrẹ Gani Adams ẹ̀yin ọmọ lẹ́yìn tẹ́yìn náà ò lọ́pọlọ kẹ́ pàfọ́ọ̀mù kankan ńlẹ̀ ni ẹ̀sìn yẹn kákẹ́bù kì í ṣe jagunjagun janujanu nìyẹn òrìṣà lẹ́yìn ń bọ kiri lẹ́lẹ̀ pàtí òrìṣà mo fẹ́ sọdún àṣẹṣe kínní kan àfáà kan Muhammad kan oníṣẹ̀ṣe kan Jésù kan kí ló dé àgbàdo náà bá dì tí òjì agbádùn nígbà bá fẹ́ pa wá tán torí máìnì lọ wo Ògbómọ̀ṣọ́ ewu tán ti ń wà láti yẹjọ́ yìí tó wá fẹ́ wà dọ́dọ̀ wa ni wọ́n wá ń pa àwọn èèyàn ni wọ́n ń gbé èèyàn káfíà lọ́rùn lẹ́lẹ̀ kan lọ wà tán ní wa àbíyín léèrè ẹ̀yin tẹ̀sí máa ń pẹ́ pọ́lítíìsì náà ń ṣe èwo làbùrọ̀ táwa máa kígbe ẹgbẹ́ káwọn ọmọ padà kó gbà padà kó kàn wá mọ́ àti rí gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ sí wa tó bá wù wọ́n ká lọ káwọn ọmọ wa tí ò bá wù wọ́n àgúnlá ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí látòkè délẹ̀ kí arákùnrin bẹnu pẹlẹbẹ bí ẹnu ẹja abojú fétéfété olòṣì alára pẹlẹbẹ olóko gùn ju ara lọ olòṣì ó bú abẹ́ ẹ̀ kò ní yẹ olòṣì èmi àti bàbá rẹ ṣé bàbá rẹ wo mi ìmọ̀ tí mo lè sọ fún ọmọ tí n bá tún yí sáwúsá fún ọ wá ríran wò ní àyùnkò wọ́bọ̀ dam òun kankan